òdodo ni mo fẹ́ bá ẹ sọ Iyabo. Ó lè mọ nǹkan tó ṣe sí mi. Ó ti máa sọ̀rọ̀ fún ẹ, ó ṣẹ́ mi, ó dẹ̀ parọ́ mọ́ mi. Ó fi ajẹ́ mi. Ó fi ajẹ́ mi Iyabo. Ó disturb peace mi. Ó dayé mi rú. Ó dẹ̀ fẹ́ take accountability. Ó fẹ́ tẹ̀ sílẹ̀ kó investigate kan tó ṣẹlẹ̀. Ó síwájú fídíò lánàá. Ó sọ̀rọ̀ fáwọn fans ẹ̀ kó máa bẹ̀ àlébù mi. Ó encourage àwọn kékèké tó jẹ́ fans ẹ̀ kó máa bú mi. Ó mọ ní tí wọ́n ti pàdé ẹ̀ lọ́la. Ó mọ ní tí wọ́n ti máa pàdé mi lọ́la Iyabo. Iyabo, sórí lẹ́tà tó gbé mi lọ sẹ́wọ̀n. Gbogbo fans ẹ̀ wà níbàyí. Ó parọ́ ọ̀dà òtí Iyabo. Ó pa irọ́mọ mi ọ̀dà òtí. Àkọ́dọ̀ wá gbé mi sí court méjì. Èmi wá lọ́rùn aṣẹ́lẹ́wọ̀ every day. Káàbọ̀ sórí ìkànnì tó bá lẹ́gbẹ̀ẹ́ mi láti máa lẹ́ẹ̀fún yín tó bá jẹ́ ìjọba kọ́lẹ̀ndà àbúrò bàbá aláìkẹ́ subscribe ṣe ṣíẹ̀ comment sí àtẹ̀lé máa ṣe ọmọ àǹfààní tó ń lò lórí ìkànnì tó ti mú ní bẹ́ẹ̀ fún àwọn àṣírí pẹ́ẹ́rẹ́ tún jáde àwọn àṣírí tí wọ́n bá ń lò yìí òye ló jáde tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ láti máa ká fi ọ̀pá kọ̀lọ̀kọ̀lọ̀ pa èdò ẹ̀fẹ́ ká wọ fídíò yìí. Èyí rẹ̀ bẹ́ẹ̀ tó kọ lẹ́tà mo ti bí ní mo lọ sẹ́wọ̀n èmi ni mo rí tó ń báyọ̀ ní SARS kẹ́mi ọmọ lọ́yà lórúkọ mi ìyá jẹ́ mi Iyabo ìyá yẹn dẹ̀ máa jẹ́. Na pé mọ́dà fi the best back na pé mọ́dà ìṣe òun na pé mọ́dà ṣé òun na pé tell us if this number you tell me if I lie make I no see tomorrow say you collect am phone make you do something other than hotspot tabi wetin say one of the this thing when he press. So one of the this thing when he press Instagram when he press you want to press Instagram you take am to this number page. This is what I talk. Then if I lie I will see tomorrow. Now why you see me? I never got on that phone that is we don't know what they do now. Is it that same Sam Larry? Onísàmúlá náírà má di tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀ àbí tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀ even my children go to his house that I was thinking is a sensible person that will be giving them drugs to take be putting it in their food and in their drink. Káàbọ̀ sórí ìkànnì tó bá lẹ́gbẹ̀ẹ́ mi láti máa lẹ̀ fún yín tó bá jẹ́ ìjà kọ́kọ́ lè dà àbúrò ẹ̀dá aláìkẹ́ subscribe ṣe ṣíẹ̀ ṣe lè comment sí àtẹ̀lé máa jẹ àwọn àǹfààní tó ń lò lórí ìkànnì. Nínú fídíò tí mo ń gbẹ́gbẹ́ fún àwọn àṣírí pẹ́ẹ́rẹ́ ló tún jáde àwọn àṣírí tí ó bá mi fídíò yìí obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ńlá ni mẹ́rin ká fi ọ̀pá kọ̀lọ̀kọ̀lọ̀ pa èdò ẹ̀jẹ̀ ká wo fídíò yìí. Òkèrè sí nọ́mbà mi wọlé sí òkèrè. Ẹ bá mi tag Baba Ijesha. Ẹ bá mi tag Baba Ijesha. Baba Ijesha. Tẹ́ ẹ bá wo show mi lálẹ́ yìí, ẹ máa wo show mi ní ọ̀la. Lálákọ̀ọ́kọ́ congratulations. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba Lagos State. Mo dúpẹ́ lọ́wọ́ judiciary system. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa látòkè lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé àti àgbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí n rí ọjọ́ tèmi. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Káàbọ̀ sórí ìkànnì tó fídíò tó lẹ́gbẹ̀ẹ́ mi láti máa lẹ̀ fún yín tó bá jẹ́ ìjà kọ́kọ́ lẹ́nu àbúrò ẹ̀bá aláìkẹ́ subscribe ṣe ṣíẹ̀ ẹ̀dẹ̀ comment sí àtẹ̀lé máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì. Nínú fídíò tí mo ní fẹ́ play fún yín àwọn àṣírí pẹ́ẹ́rẹ́ ló tún jáde àwọn àṣírí tí àwa níjà obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ńlá ni mẹ́rin ká fi ọ̀pá kọ̀lọ̀kọ̀lọ̀ pa ẹ̀dùn ẹ̀jẹ̀ ká wo fídíò yìí. Ẹ ń ṣẹni tó máa sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n màá gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ má sọ nǹkan kan
etí ò sí mọ́ onígbàkúlà igi nǹkan tó bàjẹ́ ó ti bàjẹ́. Iyabo Alice Ojo ó ti ṣe worst ẹ̀ fún yín. Ojú àpá kò lè dàbí ojú ara láyéláyé. You have to walk with the stigma for the rest of your life. I hope you'll be able to advise any youth in future tí wọ́n bá ń go through irú nǹkan tí Iyabo Ojo máa ń ṣe fún àwọn èèyàn. I hope you'll be able to advise them to speak up. Baba Ijesha, mo parọ́ kan mọ́ yín nígbà tẹ́ ẹ wà níbi tán fi yín sí. Mo ní 2019 nígbà tí Iyabo Ojo àti Ràkúnmí Onígbáná bẹ̀rẹ̀. Mo ní pé ẹ pè mí pé kí n má sọ nǹkan. Ẹ káàbọ̀ sórí ìkànnì iṣẹ́ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa sílẹ̀ fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa. Mo ní Baba Ijesha, mo ní ohun tó ń ṣe fún mi. Ló máa ṣẹlẹ̀ sẹ́yìn náà jókòó. Nínú fídíò tí mo ní mo Oníjọ́ títí ń bá máa ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀rẹ̀ tó jáde àwọn àṣírí tí ẹni nǹkan tẹ́ ṣàbẹ̀sọ ní ilé obìnrin tó jáde tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ńlá ni mo fara gba búrú yẹn tí nǹkan fi bàjẹ́ tán, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ náà pé ó dá ẹ̀mí mi sí. Mo ṣe ṣóò kan lánàá mo gbé ẹ̀rí síta bí Iyabo ṣe gba àdírẹ́sì ilé mi London Gistlover, bí Iyabo Ojo ṣe kó wá sínú ẹ́stéètì mi gẹ́rẹ́ tí mo wẹ́ẹ̀dì, bí Iyabo Ojo ṣe gbé Fọlá Sàríyù sínú ilé ẹ̀, gbogbo bí mo ṣe ṣe ṣó yẹn tán àwọn abiyamọ kan rí, ṣùgbọ́n lójú àwọn ẹlòmíì kí ló ń sọ náà ni. Baba Ijesha lálákọ̀ọ́kọ́ gbogbo àwọn tó ń kí ẹ congratulations lẹ́nu 99.9% wọn ló rán ẹlẹ́wọ̀n. Lọ fìyẹn sọ́wọ́ sí ẹ má fi jẹun ẹ̀gbọ́n gbogbo ìṣẹ̀dá tó ń kí ẹ kú oríire ní ìlú mi ní 100%, 99.9%. Lálẹ́ yìí nígbà tó ń gbọ́ pé ó jáde ó yẹ kí àwọn fáǹsì yẹn. Ẹ káàbọ̀ sórí ìkànnì iṣẹ́ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa lẹ̀ fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ wa. Ẹ bá like, subscribe. Ó yẹ kí society call fún immediate arrest Iyabo Ojo. Nínú fídíò tí mo ní mo fẹ́ play fún yín àwọn àṣírí bẹ́ẹ̀rẹ̀ ló ti jáde àwọn àṣírí tí ó bá nu fídíò yìí obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ńlá ni máa ká fi ọ̀rọ̀ I will just advise you as a sister. Ẹ̀pà òbóró mú aṣọ òbó ọmọye tí mi ò wọ ọjà. I just feel for you. I feel for you. Tó bá yẹ pé ní 2019 tí Iyabo Ojo àti Ràkúnmí tó bẹ̀rẹ̀ tírú yín bá dìde tẹ́ ẹ pé irú bàbá wa Prince Jídé Kòsọ́kọ́, tẹ́ ẹ pé bàbá wa tẹ́ ẹ pé àwọn èèyàn, ṣùgbọ́n it has been part of you guys to tell the victims to keep quiet. Baba Ijesha, tọkàn yín bá balẹ̀ tó dáadáa nígbà tí wọ́n ní kí a wá gba béèlì yín, ọjọ́ tán ní ká wá gba béèlì yín ó kù ọ̀la àbọ̀túnla Iyabo Ojo gbé voice Mr. Lawal síta, Iyabo Ojo gbé Fọlá wá sunkún fọmọ ẹ̀tọ́rọ bára lórí cyberspace. Ẹlẹ́dàá yín rí mi wípé mi ò dalẹ̀ yín o, ibi tá a fọ̀rọ̀ sí lọ̀rọ̀ ṣì wà. Ó kù ọ̀la àbọ̀túnla ká wá gbà yín sílẹ̀. Káàbọ̀ sórí ìkànnì iṣẹ́ nígbà tẹ́ ẹ búra fún mi pé ẹ ṣe ó kù ọ̀la gbogbo nǹkan ní ká lọ fún perfect bẹ́ẹ̀ni yín là ń wá. Iyabo Ojo fi gbé voice bẹ́ẹ̀rẹ̀ ló tútù jáde àwọn àṣírí tí
ọba mi fídíò yìí then dọkasi sọjí wọ́n gbé gbogbo ìsàlàwà ọ̀sẹ̀. mẹ́rin ká fi ọ̀pá kọ́lọ̀ Iyabo pa Ojo destroy so many things. Ọ̀dọ̀ Iyabo Ojo ni mo ti mọ̀ wípé tí Iyabo Ojo bá fẹ́ ba yé àwọn èèyàn jẹ́ ó máa ń gbé ṣìbáṣìbo lé gbogbo olùrànlọ́wọ́ èèyàn lọ́wọ́, gbogbo ìṣẹ̀dá tó fẹ́ gbé ṣìbáṣìbo lálàánú mi lọ́wọ́, ọ̀run bá mi há lẹ́tà ikú òjijì fún tọmọtọmọ ẹ̀, ọ̀run fi kú ọ̀kadà pa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ta lẹni náà tó fẹ́ gbé ìdààmú hílà ìlò pìtìpìtì ayé bá olùrànlọ́wọ́ mi ọ̀run dìde bá mi já okùn ẹ̀mí ẹ̀ lójijì tó fi ṣẹ̀ sí àgbáyé. Iyabo Ojo has done her worst. Baba Ọlọ́fà náà stood for you, and Iyabo Ojo did not allow the man to stay long. I can imagine the level of bullied that made the man to buy everybody that wants to help you. Iyabo Ojo went for them mercilessly. Baba Ijesha, tẹ́ bá wo fọ́tò mi bí mo ṣe bímọ tún. Ẹ káàbọ̀ sórí ìkànnì tí ó tó ẹlẹgbẹ́ mi láti máa lẹ̀ fún yín tó bá jẹ́ kí àkọ́kọ́ lẹ̀ ní àwọn bá aláìlẹ̀ subscribe kẹ́ share kẹ́dẹ̀ comment sí àti ẹni máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì. Nínú fídíò tí mo fẹ́ play fún yín àwọn àṣírí pẹ́ẹ́rẹ́ ló tútù jáde, àwọn àṣírí tí nígbà tẹ́ ẹ̀ sí ilé fídíò yìí obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ ńlá ni mẹ́rin ká fi ó ní pé àwa náà ó là di 90,000 góòlù 91,000 sorry mi ṣe mistake okay torí góòlù kan okay 91,000. wọ́n pè nìkan ní ẹ̀má ìkí dárúkọ àwọn náà sunkún pé Iyabo Ojo gbá wọn lọ ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn tẹ̀sí ńlé ara àwọn tó jọ ṣe kéèsì yín ọmọ tí wọn náà kú. Iyabo Ojo ló gbọ́ ọmọ lọ London, wọ́n ti òkú ọmọ mọ́ Naira Marley náà tún lọ ẹ̀wọ̀n. A ní gbogbo yín tẹ̀ ń tẹ̀lé Iyabo Ojo tẹ́lẹ̀ gbèjà Iyabo Ojo àdàbí tó bá jẹ́ pé orí òtítọ́ ní Iyabo Ojo dúró sí, àmọ́ tó bá jẹ́ pé Iyabo Ojo jẹ́ ẹ̀dá tó fẹ́ràn aburú sí ìṣẹ̀dá tí ò ṣẹ́, gbogbo yín pátápátá tẹ̀ ń gbèjà Iyabo Ojo ẹ máa mọ sàárè àwọn ọmọ agbára àwọn tó nílé ayé. Ẹ káàbọ̀ sórí ìkànnì tí fídíò tó ẹlẹgbẹ́ mi láti máa lẹ̀ fún yín tó bá jẹ́ kí àwọn tí wọ́n gbèjà yín like subscribe kẹ́ share kódà màmá rẹ̀ wò ṣe bẹ́ẹ̀dẹ̀ lọ́dún yìí màmá dáadáa ló ń bá mi lọ́rẹ̀ wí ariwo pẹ́pẹ́ orí wa kó jẹ́ pé àwa ò tẹ́rù tó lè sẹ́kítẹ́tì ìyá rẹ̀ torí a sì fẹ́ kẹ́mi màmá wa gbọ́ Iyabo Ojo máa lọ fún mi àrùn ránṣẹ́ àdúrà fún ìyá dáadáa lábẹ́ ilé mi Folúkẹ́ Dáramọ́lá. Ọlọ́run ló gba òun náà sílẹ̀ o. Baba Ijesha, ìmọ̀ràn tí mo máa gbà yín ni wípé lálàkọ́kọ́ very dark man, I don't know if you can bring Ijesha to your platform for interview and if you can help Ijesha. Very dark man, for those that knows very dark man, I'm begging you guys, kindly tag very dark man. Very dark man, if anybody helps Ijesha, Iyabo Ojo may waste their life. As for my own side, I will continue to do my little, and I will continue to expose Iyabo Ojo further. But as for you, very dark man,
you have a very genuine. káàbọ̀ sórí ìkànnì sẹ́yìn fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àti máa lẹ́ẹ̀fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa ẹ bá like subscribe share kẹ̀dẹ̀ comment so that ẹ lè máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì. ìyẹn lọ bẹ́ẹ̀. fídíò tí mo ní mo fẹ́ play fún yín àwọn àṣírí bẹ́ẹ̀ jáde àwọn àṣírí tí ó bá mi fídíò yìí obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ńlá ni máa ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ètò ìrànlọ́wọ́ tẹ bá lè bá wa ṣe fún image Baba Ijesha tó bá lè mówó wá fún at the same time ó lè jẹ́ ambassador fún so many things ẹ lè organize àwọn bọ́ọ̀ máa ń bá àwọn ọkùnrin sọ̀rọ̀ seminars kí Baba Ijesha máa rí nǹkan fi jẹun ẹ mọ̀ pé kò ní sẹ́ni tó fẹ́ pè síṣẹ́ ẹni tó bá pe Ìjẹ̀ṣà sí iṣẹ́ Iyabo Ojo rẹ́dí àti pa ènìyàn ẹ̀yin society ẹ̀yin lè lè ran Ìjẹ̀ṣà lọ́wọ́ individual cannot help Ìjẹ̀ṣà ẹ rí i pé Iyabo Ojo tún ti ń fi private account sọ wípé ọmọ tóun fi kúrò ọmọ Ìjẹ̀ṣà ó ló máa live with trauma. That's Iyabo Ojo. How many of you have seen the comments? The lady has to live with trauma. Iyabo Ojo nìyẹn. Ministry of Justice. ẹ káàbọ̀ sórí ìkànnì sẹ́yìn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àti máa lẹ́ẹ̀fún yín tó bá jẹ́ gbàgbé pé Iyabo Ojo ó ṣe ti Ìjẹ̀ṣà ó mú jẹ ó gbé Ohun very dark man jáde lórí ó ṣe kéèsì búmọ̀tà against ìjànjọ́ lórí gbogbo ẹ̀yin politician tẹ̀ ń wò mí lálẹ́ obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ ńlá ni máa ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ètò political career of the ruling party. lẹ́yìn tí Iyabo Ojo ti ṣèkà tán she may pledge her loyalty with APC in order to destroy the image of APC. Iyabo Ojo may pledge her loyalty to LP just to destroy their image. And if PDP adopt Iyabo Ojo, it is going to be F9 for them. And for those of you tẹ́ fi Iyabo Ojo ṣe ambassador, as you can see what Iyabo Ojo used to do now, as you can see what he has done to people, innocent people, tó bá lọ patronize àwọn tí Iyabo Ojo polówó fún, bó ṣe máa lọ ẹ̀wọ̀n gbére àbí kán ju ẹ̀ sódò àbí kán pa ẹ́ kán gbé òkú ẹ̀ lọ. tó bá rí pé Iyabo Ojo àbí ọmọ Iyabo Ojo wọ́n polówó fún nǹkan. Don't forget Mohbad is still in mortuary. Don't forget Mohbad is still in mortuary. Ìwọ kan lọ rajà lọ́wọ́ àwọn tí Iyabo Ojo polówó fún. Àbí kó o rajà lọ́wọ́ àwọn tí ọmọ Iyabo Ojo polówó fún. Ìwọ dẹ́jọ́ Ọlọ́run kó o rajà lọ́dọ̀ àwọn tí ẹ sábọ̀dù polówó fún. Ìwọ dẹ́jà ẹ̀já ni kí wọ́n dá kó o sọ pé kò sí ọ̀nà tó máa ṣẹlẹ̀. Ta ló fún mi lówó? Ta ló fẹ́ sọ fún mi mo ti fẹ́ rajà? Ìwọ sọ bẹ́ẹ̀. Ogun ní ṣí ni mú èpè kì í ṣí ní ọjà. Ọmọdé búrò kó ń fojú wẹ̀yìn. Òjọ́ pé lolúwéré ń pààyàn. Tó o bá lọ rajà lọ́wọ́ anybody tí Iyabo Ojo polówó fún, pẹ̀lú gbogbo aburú tí Iyabo Ojo ti ṣe fún àwọn èèyàn, àti Iyabo o àtàwọn tó gbé polówó fún o, àtẹ̀yìn tẹ́ lọ́n patroness àwọn tó gbé polówó fún Iyabo àti tó gbé polówó fún ọmọ Iyabo Ojo, gbogbo pátápátá
ẹ jẹ kúrò, ẹ mọ̀ kúrò, ẹ mú kúrò, ẹ rìn nínú ìkorò, ẹ faṣọ kúrò búra. Ẹ má bínú, maybe the network ṣé ẹ rí mi ṣá, because the network is not okay. Ẹ káàbọ̀ sórí ìkànnì tí fídíò tó alẹ́gbẹ̀ẹ́ mi láti máa lẹ́ẹ̀fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa ẹ bá wa like subscribe mi ò ní much láti sọ lálẹ́ ẹ lè máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì nínú No, fídíò I've tí mo ní watched fẹ́ pè Say fún Tonight. àwọn àṣírí pẹ́ẹ́pẹ́ rẹ̀ ló tútú jáde ó dọ̀la àwọn ká tó àṣírí bẹ̀rẹ̀ fire for fire. tó bá mi fídíò yìí obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ńlá ni mẹ́ra ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò ẹ jẹ́ ká wo fídíò yìí. Rest. Mo kò fẹ́ sọ fún gbogbo society ní pátápátá iṣẹ́ rí ohun tí Iyabo Ojo ṣe. Ṣé rí ohun tó ṣe. Basira ó ní I am very wicked. Iyabo Ojo tó rán orí aláìṣẹ̀ lọ sẹ́wọ̀n o ò mọ implication nǹkan tó ní ni o ò mọ implication ó gbọ́ àwọn tí Iyabo Ojo ń polówó fún àtàwọn tó ń patronize àwọn tí Iyabo Ojo polówó fún gbogbo wọn pátápátá àtẹni tó gbà ambassador fún Iyabo o àtẹni tó gbà ambassador fọmọ Iyabo Ojo o àti wọ́n tó lọ patronize wọn o gbogbo yẹn pátápátá lẹ máa mọ sàárì ọ̀nà. Má gbàgbé pé àwọn tí Iyabo Ojo ń kó kiri tó ń ba kọ́mẹ́ǹtì ẹ káàbọ̀ sórí ìkànnì wọ́n jẹ́ tó kọ̀ọ̀kan alẹ́gbẹ̀ẹ́ mi nínú láti máa lẹ́ẹ̀fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa. Ẹ má ṣe pé fún princess lórí platform yìí. share kẹ̀dẹ̀ comment so that ẹ lè máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí Ẹ má ṣe pé fún princess nínú fídíò tí mo ní mo fẹ́ play fún lórí yín àwọn platform àṣírí mo bẹ̀ yín. pẹ́ẹ́pẹ́ rẹ̀ ló tútú jáde àwọn not cause àṣírí princess on tó the bá mi fídíò platform. yìí obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ Tí Iyabo Ojo ò bá dá sí ṣe bí colleagues Ìjẹ̀ṣà Iyabo mẹ́ra ká fi ọ̀rọ̀ lọ rajà lọ́wọ́ àwọn tí Iyabo Ojo ń polówó fún wọn pa ẹ́ dànù wọn so òkú ẹ̀ nù. Lọ rajà lọ́wọ́ àwọn tí ọmọ Iyabo Ojo ń polówó fún kí òkú ẹ̀ disappear ìwọ lọ patronize wọn lọ patronize wọn tó bá rí tí Iyabo Ojo ń polówó ilẹ̀ má lọ rajà ń bẹ̀ orí kórúkọ ẹ̀ ni wọ́n ti ń dá látogún ọdún tó o bá rí ibi tí Folúkẹ́ Dáamọ́lá ti ń polówó ọjà lọ rà á tó o bá rí ibi tí Folúkẹ́ Dáamọ́lá ti ń polówó ọjà lọ rà á tó o bá rí ibi tí àǹtífẹ́tì àti polówó ọjà lọ rà á tó o bá rí ibi tí àwọn onítíátà tí wọn kì í bá níbi tán ti ń pààyàn tó bá rí ibi tán ti ń polówó ọjà lọ rà á. Má ní mi sọ fún ẹ o má ní mi sọ fún ẹ o ṣẹgbọn nǹkan tábìlì ṣẹgbọn nǹkan tán ní appeal court kọṣá wọn lápí kọtù sọ wípé Baba Ijesha káàbọ̀ sórí ìkànnì tí fídíò tó wọ́n sọ alẹ́gbẹ̀ẹ́ mi pé láti mi máa lẹ́ẹ̀fún tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ Ọ̀hún. lẹ́nu darapọ̀ mọ́ wa. Wọ́n ní pé gbogbo tó sọ nípa Ijesha pátápátá irọ́ ni o. Nínú fídíò tí mo ní mo fẹ́ play fún yín, Wọ́n ní àwọn gbogbo tó sọ àṣírí nípa pẹ́ẹ́pẹ́ Ijesha. rẹ̀ ló tún jáde àwọn àṣírí tí ó bá mi fídíò Irọ́ yìí ni o. obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ tó sọ Wọ́n ní ọ̀rọ̀ àbí ńlá ni ló sọ bẹ́ẹ̀. mẹ́ra ká fi Ìjẹ́ kí. ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò. Wọ́n ní gbogbo nǹkan tí Iyabo Ojo sọ nípa Ijesha pátápátá wọ́n ní irọ́ ni o wọ́n ní irọ́ pátápátá ni wọ́n ní kò sí ẹ̀rí kan ṣoṣo so kò sí ẹ̀rí kan ṣoṣo definitely àwọn tó bá wọn Iyabo Ojo arrest Ijesha ó máa ti ní àṣírí kan tó fi threaten wọn lọ́dà Gistlover àwọn tó dájọ́ Ijesha wọn á ti ní àṣírí kan tí Gistlover
tó fi mú wọn. Ó dàbí kéèsì Naira Marley. Ṣé mọ̀ pé tí very dark man tí ò bá tú àṣírí Iyabo Ojo pó ní WhatsApp group, a ní mọ̀ wípé èèyàn mímọ̀ wọn dáadáa ẹni tó bá wọn rán Naira Marley lẹ́wọ̀n. Ibi 8 tí ò bá sí wípé àṣírí WhatsApp group yẹn tú, kò sẹ́ni tó máa fi sílẹ̀, kò sẹ́ni tó máa rọ lọ́bẹ̀ wípé Lizzy Anjorin ti ń sọ tipẹ́tipẹ́ pé gist lover ti ní àwọn tó máa bá píìkì èèyàn. Ibi tó ń gbé nìyẹn lọ, wọ́n máa ti lọ fi àṣírí kan, wọ́n ti lọ fi dúnàádúrà. Ìwọ ló fẹ́ sọ̀rọ̀, ìwọ ló fẹ́ ṣe ìdájọ́, mo láṣìírí ẹ lọ́wọ́ o. Àwọn tó lọ mu nílé, mo láṣìírí wọn lọ́wọ́, wọ́n ń gbé bọ̀ wá síwájú ẹ, rán lẹ́wọ̀n. Gbogbo yín tẹ̀ ń tẹ̀lé Iyabo Ojo, báwo lẹ ṣe feel pé Iyabo Ojo mú adájọ́ tó rán Naira Marley lẹ́wọ̀n oṣù 3 láì ṣẹ̀ láì rò? How do you feel? Ṣé rí Iyabo Ojo èmi ti ní personal issue ní pẹ̀lú ẹ̀, ṣùgbọ́n ọjọ́ tí mo rí ṣé ọpẹ́ mi ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àní wọ́n máa ń ro dán ní tó ẹ̀rí Iyabo Ojo ṣe máa sọ pé dárúkọ mi, torí Iyabo Ojo máa ń fi gist lover á lọ fi dúmàhúrú mọ́ àwọn agbófinró. Ìmí inú wọn á wò wọn, á lọ bá ẹbí wọn, á gbàṣírí wọn, á fi gist lover díẹ̀ mú wọn. Kì í ṣe gbogbo àwọn agbófinró, àwọn fake agbófinró. Tí àwọn fake agbófinró ẹ̀ kì í ṣe àwọn original agbófinró, àwọn original agbófinró ọkàn àwọn èèyàn máa ń balẹ̀, ọkàn wọn mọ́. Àwọn yẹn kò sí nǹkan kan tí ẹni blogger lè fi búlì wọn. Àwọn Iyabo Ojo á ti wá pé àwọn tó fẹ́ dájọ́ true gist lover náà ni o. Imagine ṣe ni bí Iyabo Ojo ṣe ń fi gist lover bó ṣe fi kọ́ńtàkì àwọn agbófinró tí ò ṣe original, bó ṣe fi kọ́ńtàkì àwọn tó máa ń ba dá ẹjọ́, àwọn fẹ́ẹ̀kì tí ò ṣe original, bẹ́ẹ̀ náà ló ṣe fi gist lover yẹn kọ́ńtàkì DJ Splash, bẹ́ẹ̀ náà ló ṣe fi gist lover yẹn kọ́ńtàkì mi tó gba dọ́kúmẹ́ǹtì lé lọ́wọ́ mi. So lálẹ́ yìí nísìnyí congratulation lẹ fẹ́ kí Ìjẹ̀ṣà ní Ìjẹ̀ṣà tẹ́ kún Iyabo Ojo lọ́wọ́ láti rán lẹ́wọ̀n lójú ayé yín. Èmi rò pé ó yẹ kẹ́ ẹ máa gbé Iyabo Ojo ṣépè tọmọtọmọ tẹbí tará ẹ̀. Congratulation tẹ́ ń kí Ìjẹ̀ṣà, ìtumọ̀ ẹ̀ ni pé Iyabo Ojo máa ṣẹlẹ̀ sẹ́yìn náà. Torí ohun tó yẹ kẹ́ ẹ máa ṣe lálẹ́ yìí pẹ̀lú òfin tí appeal court, pẹ̀lú ọ̀rọ̀ tán ní appeal court sọ yẹn, tán sọ bẹ́ẹ̀ wọ́n ní appeal court ló sọ òun alẹ́jẹ́ bí. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ tẹ̀lé Iyabo Ojo rán Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n, ẹ mọ̀ra yín nínú ọkàn ara yín. Torí tó bá behave bí ẹni tí ò ní memory mọ́, Ọlọ́run á dìú pẹ̀lú ẹ bí Ọlọ́run tí ò ní àánú mọ́. Kó o tó kí Ìjẹ̀ṣà kú oríire, search yourself and try to remember if you are part of people that do Iyabo Ojo to send Ìjẹ̀ṣà to that prison. You need to put it on your social media and ask for forgiveness publicly. Orí tó wà lẹ́yìn ẹ̀fà jẹjẹ. Èmi rò pé justice for Baba Ijesha Iyabo Ojo mọ̀ yín dáadáa, tó bá máa fi tó ọ̀la àbọ̀túnla nísìn, Iyabo Ojo gbọ́dọ̀ gbé òjé màrínà kan jáde, ẹ máa fi gbàgbé kéèsì Ìjẹ̀ṣà. Funny enough, tó bá máa fi tó ọ̀la àbọ̀túnla, ẹ̀kọ́ rí Ìjẹ̀ṣà àti Iyabo Ojo ni ọjọ́ ìyá fọ́tò.
ó ti prepare gbogbo bó ṣe máa mú Ìjẹ̀ṣà, ó ti prepare sílẹ̀. Ó ti yé yín, gbogbo bí Ìjẹ̀ṣà ṣe fẹ́ jáde ó ti mọ̀ pé Ìjẹ̀ṣà fẹ́ jáde, òun ló ṣe sá kúrò nínú estate wa, ló ṣe lọ rẹ́ǹtì boys quarter pẹ̀lú ọmọ àtọkọ ọmọ ẹ̀. Ẹ̀ẹ́kọ̀ tún rí wọn ni ẹ rí pé lemọ́lemọ́ òun àti Jímèrè ó lé lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ̀ẹ́kọ̀ rí pọ́n máa ti sáré pé Ìjẹ̀ṣà ni pé wá feature nínú fíìmù. Lẹ́yìn fíìmù yẹn kò ní sówó, kò ní sóúnjẹ. Society I believe pé Baba Ijesha ti ń ṣe dáadáa. Baba Ijesha sórí ìkànnì fẹ́ẹ́ tó bá lẹ́gbẹ̀ẹ́ mi láti máa lẹ̀ fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu for now ẹgbẹ̀ra subscribe àti feature comment sí àtẹ̀lé máa jẹ kó má bàa fi ohun tí wọ́n sọ yín dà, kó má bàa fi ohun àwọn àṣírí pẹ́ẹ́pẹ́ rẹ̀ kó má bàa lé aláàánú jùlọ lára yín. ọlọ́run fídíò yìí Baba Ijesha tó sọ ẹ má dá sórí ọ̀rọ̀ social media rárá o. ọ̀rọ̀ ńlá ni ẹ má gbèjà anybody, ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ètò ẹ má ta sí anybody. Get your connections, nǹkan tẹ́ ẹ bá lè máa fi jẹun. Má lọ ṣe fíìmù lẹ́nu ìgbà tó jáde yìí o. Bó o bá dẹ̀ ṣe, àwa ti sọ títí wá fún wa. Àwa ti sọ. Má ṣe fíìmù o. Tẹ́ bá máa grant interview gan, ẹ jẹ́ kó jẹ́ nípa ìmọ̀ ibi tẹ́ ẹ lọ. Ẹ jẹ́ kó jẹ́ nípa ìmọ̀ ibi tẹ́ ẹ lọ. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, àsìkò lélẹ̀ àwọn nǹkan tá a bá lè fi ran Ìjẹ̀ṣà lọ́wọ́. Tí ìrànlọ́wọ́ ò bá tètè jáde fún Ìjẹ̀ṣà, á padà jẹ chicken nílé ọ̀rẹ́ o. Á padà jẹ chicken nílé ọ̀rẹ́ o. Á padà jẹ chicken nílé ọ̀tá ẹ̀ o, sorry. Á padà jẹ chicken nílé ọ̀tá ẹ̀ o. Ńgbà tí gbogbo society ò bá mọ bọ́n ṣe fẹ́ sí jollof rice fún Ìjẹ̀ṣà, á padà wọnú ilé ọ̀tá ẹ̀. Ẹ káàbọ̀ sórí ìkànnì fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi láti máa lẹ̀ fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa. Lady Sọ́la Iyabo Òjó máa mẹ́sọ̀ kó wù ní Ìjẹ̀ṣà. comment so that ẹni máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí. Tẹ́ bá nọ́tìsì kan náà tó rán lẹ́wọ̀n gbà fún tán ló kó àwọn àṣírí pẹ́ẹ́pẹ́ rẹ̀ ló tútú jáde. ẹni pé àwọn àṣírí tí ẹ̀gbọ́n rárá. ọlọ́run fídíò yìí obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ńlá ni Wọ́n believe pé ẹni bá gbóhùn yẹn, ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ètò ẹ jẹ́ ká wo fídíò yìí. Iyabo Òjó mọ̀ pé òun parọ́ mọ́ Ìjẹ̀ṣà ló ṣe sáré sá kúrò, ló ṣe sáré lọ rẹ́ǹtì ilé míì tó ń ya fọ́tò. Ìjẹ̀ṣà ṣọ́ra fún obìnrin. Ìjẹ̀ṣà ṣọ́ra fún obìnrin. Àsìkò dẹ̀ máa tó, àsìkò ti tó báyìí. Ìjẹ̀ṣà, you are not a baby. Má wàá ṣe kọ́mẹ́dì olórí burúkú lórí social media mi kí má bàa gbé yín ṣépè bọ̀dà. I want you to come to this social media like a rebranded soul tó ní ọpọlọ tọrọ dá sílẹ̀ lọ. Tẹ́ bá lè lọ sí TikTok, ẹ ṣí TikTok. Ẹ gba àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Ibi tí Ọlọ́run fi yín pamọ́ sí, ibi tí Ẹlẹ́dàá yóò plan fún yín tí Iyabo Òjó rán yín lọ, you must have learned one or two things. Ẹ káàbọ̀ sórí ìkànnì fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi láti máa lẹ̀ fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa. Ẹ bá like, subscribe, Come online. comment so that ẹni máa jẹ àwọn Talk to Nigerians, talk to the youth. nínú fídíò tí mo ní mo fẹ́ Àwọn oríṣiríṣi experience. ẹ má ti grant interview fún ní media houses. ọlọ́run fídíò yìí Torí pé àwọn media houses yẹn lọ́kọ́ lórí tó sọ ọ̀rọ̀ ńlá ni máa ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ètò. Baba Ijesha, ẹ ká wo fídíò yìí. sórí àwa máa sọ̀rọ̀ títí wá. Sórí ògo tuntun tó ṣe gbà yìí,
tó o bá fẹ́ kó jóná, tó o bá fẹ́ dẹni ìgbàgbé, as a matter of fact, tó o bá fẹ́ kó assassinate ẹ láti clean up case ẹ, Ijesha, do not grant any interview. Go and open your platform. Start advising the youth. Kí ló lè gbé àwọn èèyàn lọ ẹ̀wọ̀n? Irú àwọn experience wo lẹ ní níbẹ̀? Do it on Facebook, YouTube, Instagram, TikTok. Let Nigerians come and bless you. And grant interview fẹ́ dá kankan. Tó o bá grant interview, wọ́n máa waste ẹ̀ dànù. Oore dẹ̀ pọ̀ níwájú ẹ̀gbọ́n Ìjẹ̀ṣà. Oore wà níwájú ẹ̀. Oore wà níwájú ẹ̀. Ṣùgbọ́n ṣọ́ra fún obìnrin. Ó ti ẹ̀ ń ṣàwọn obìnrin tẹ́ ẹ bá sọ̀rọ̀. Àwọn ọ̀tá yín tó ń gbà yín nínú ó jáde kúrò káàbọ̀ sórí ìkànnì ṣé fídíò tó alẹ́gbẹ̀ẹ́ mi àti máa kú lẹ́ẹ̀ fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa ẹ bá aláìkú ó nínú òun fẹ́rẹ́fẹ́ ọdún jẹlélẹ̀ ẹlọ́pàdé ẹ̀ mọ́ṣúárì nínú fídíò tí mo ní mo fẹ́ pílẹ̀ fún yín àwọn àṣírí pẹ́ẹ́pẹ́ rẹ̀ ló tún jáde àwọn àṣírí tí ó bá mi fídíò yìí TVC station tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ that joined Iyabo Ojo báyà ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ẹ̀ TVC station part of TVC was part of people that joined Iyabo Ojo to treated Idumata 91,000 naira case. Ijesha, they are after your life. They want to waste you to clean up the lies. Do not grant interview for anybody. The only person tí mo mọ̀ pé ó lè release ìrànlọ́wọ́ jẹ́ nílì òun ni very dark man. Ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe máa ṣe kọ́mẹ́dì yẹn tí n bá rí yín tẹ́ bá ṣe kọ́mẹ́dì kan máa gbé yín ṣépè àbúrò yín Ìjẹ̀ṣà. Má wàá ṣe kọ́mẹ́dì wèrè bí. Kọ́mẹ́dì tó ṣe títí nígbà tó ní ìdìrànlọ́wọ́ wọn, they betrayed you. None of them remember how merciful you are. None of them ló rántí iye family tó ti fẹ̀rín sílẹ̀ ẹ̀kẹ́. Wọ́n ti gbàgbé iye ẹ̀dá tó fi talent ẹ yọ nínú depression. Wọ́n ti gbàgbé gbogbo ìṣẹ̀dá tí wọ́n náà ràn lọ́wọ́. So therefore, come to social media like a lot. káàbọ̀ sórí ìkànnì ṣé fídíò tó alẹ́gbẹ̀ẹ́ mi àti ọdún márùn-ún lẹ́ẹ̀ fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa tó ń padà bá sẹ́yìn. aláìkẹ́ subscribe kẹ́ share tó o bá lè sọ̀rọ̀ bí adájọ́ tó o lè sọ̀rọ̀ bí lọ́ọ̀yà tó o lè dáhùn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́. àwọn àṣírí pẹ́ẹ́pẹ́ rẹ̀ ló tútù jáde. ó jẹ́ pé kọ́mẹ́dì kan ló fẹ́ wá máa ṣe bí a jẹ́ pé ẹni àwọn ọ̀pọ̀lọ. ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ńlá ni mẹ́ra ká fi ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ láwọn ọpọlọ èèyàn dáadáa ní ìbọ̀dá láàrin gbogbo ẹ̀dá tó gbèjà yín, gbogbo àwọn tó gbèjà yín, àwọn tó ní Ọlọ́run ló ṣì kù láyé. Mo mọ tí Iyabo Ojo ṣe fẹ́ everybody. Mo mọ tí Iyabo Ojo ṣe. Don't join fracas. Iyabo Ojo will frustrate you. She will abuse you. She will send a WhatsApp group àwọn ọmọ lórí burúkú tó máa táwọn gan máa mọ sáré wọn tó ń kó kiri. They will come and frustrate you. Never look that side. Keep blocking them. Kò bá jẹ́ pé 10 years ló gbà yín, keep blocking them. Don't abuse anybody. Don't talk to anybody. Inú àwọn òrírí yín ní prison. Ẹ máa rí àánú gbà. Ìrírí yín nínú prison ó ti pa Iyabo Ojo. Kò sí anybody, Baba Ijesha, nobody is going to adopt you for life. You are an adult. I can never advise you to become a beggar. Because bàbá fi tọrọ bára lámàníyà ilé iléeṣẹ́ mi lẹ́wọ́n iléeṣẹ́ mi ilé iléeṣẹ́ Iyabo ìdáná lẹ́wọ̀n ó yẹ wá dáwọ́ fún no. Go to very dark mama platform. Go and open TikTok. We join you there. Everybody will join you there.
people will come around and give you what they want to give you. Collect it directly to you and invest it. ọ̀rọ̀ ńlá ni mẹ́rin ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ẹ̀jẹ̀. Abike, thank you. Baba Ijesha, as they are giving you the money, keep investing. Show Iyabo Ojo that ẹdìyẹ tí òkú ṣì máa jàgbàdo. You need to use your success to slap Iyabo Ojo, not pity. I know you are a strong man, but Alani, you are one of the most strongest man I've ever seen. But Alani, I know you can do it. You can deliver. I don't mind if you can come to this platform dressed like a lawyer, dressed like a judge. There are times dressed like a criminal. Come and tell Nigerians, àwọn kàyéfì tẹ́ ẹ gbọ́, àwọn kéèsì tẹ́ ẹ gbọ́. Ọlọ́run mú yín lọ síbẹ̀ yẹn láti lè jẹ́ kẹ́ wá dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ mọ́. But Alare, nobody loves you. Nobody loves you. Gbogbo ẹ̀dá tó bá rán sí ẹ lénìí, wọ́n fẹ́ fi ṣèkà fún ẹni. Gbogbo ìṣẹ̀dá tó bá rán sí ẹ lénìí, wọ́n fẹ́ fi ṣèkà fún ẹni. But Alare, àwọn ìyá àgbàlagbà kan wà tó máa pè é tó máa pawọ́ pọ̀ àwọn tó máa sẹ́ndì owó sí nítorí 10,000 naira tó sẹ́ndì sí yín wọ́n máa sì lè gúlé yín. That is why I don't want you to do innovation. Go on social media, tell Nigerians your experience. Let them bless you all. And as they are blessing you, invest your money wisely. Inú mi máa dùn for December next year tó bá lẹ́yìn náà ti ní filling station. Àwọn nǹkan tẹ́ lè fi pa Iyabo Ojo nìyẹn. Ṣé bẹ́ẹ̀ rí nǹkan tí mo fi ń para kún mi Onígbá náà àti Iyabo Ojo? Ẹ rí pé it is my success. Ẹ rí pé ńgbà tọwọ́ mi ò tẹ̀kú dà mo ẹ̀dí ọ̀ gbogbo tí Iyabo Ojo ṣe fún mi. Òun àti Ràkúnmí Onígbá náà mo ẹ̀dí ọ̀ because ọwọ́ mi ò tí tẹ̀kú dà. But Alare, get a good woman, a prayer warrior, a woman that can go to any length spiritually. Ó lè jẹ́ ọmọdé, ó lè jágbà. Get yourself a good woman by your side. Má wàá fẹ́ àwọn pàmì ikú sórí bẹ̀bẹ̀ sọ́kọ̀. Má wàá fẹ́ àwọn ọmọ tán tún máa wá sọ ẹ́ tí ìlà yìí lò. Lọ wá ọmọ tó lè gbàdúrà. Wá ọmọ tó níṣẹ́ lọ́wọ́. Kò tí ì pẹ́ jù bọ̀dá Láre. Màmá mi jù yín lọ dáadáa kó tó bímọ. Ẹyọ kan ṣoṣo tó bí ṣe fẹ́ rí nǹkan tó dáa. So bọ̀dá Láre, I believe in you that you can do it. Ẹ ti rí bọ̀dá Láre, àwọn kan tẹ́ máa jí fún ìdílé. Ó ní yèyé mẹ́sọ̀. We cannot contribute to freedom fight. Iyabo Ojo nìyẹn. Mo ti sọ fún pé máa gbé stigma yẹn for the rest of your life. Ìgbà tó yẹ kẹ́ ẹ ti fún ní èpè, ẹ fún ní èpè. Ìwọ tó sọ pé yèyé mẹ́sọ̀ we cannot contribute to freedom fight. Tó bá jẹ́ pé kò ní Ìjẹ̀ṣà ṣe àmọ́ tó bá jẹ́ pé Ìjẹ̀ṣà ò ṣe tí Ìjẹ̀ṣà ò ṣe tó o bá bí gbọmọ láyé wàá mọ sáré o pẹ̀lú gbólóhùn tó sọ yìí. Sórí bó ṣe fún Ìjẹ̀ṣà ní súná yẹn bó ṣe máa fún ẹ ní súná lórí òkú àwọn ọmọ ènìyàn. Èmi ò bá yín pọn omi mi òun ti ẹ̀ dáná. That is Iyabo. Ó ti bà image. Ó ti bà image yìí jẹ́ for life. Ẹ ṣì máa sọ̀rọ̀ bọ̀dá Láre. Kò kí ń ṣèní. Kò kí ń ṣọ̀la. Bọ̀dá Láre, ẹ ṣì máa sọ̀rọ̀. Bọ̀dá Láre, ẹ ṣì máa sọ̀rọ̀. Bọ̀ nǹkan tó gbọ́dọ̀ síwájú yín fọ̀hún is your success. Mo kọ́ tiẹ̀ kọ́kọ́ fẹ́ kẹ́ lọ wọ́ kankan. Mo fẹ́ kẹ́ dá sí wa lọ́rùn, mo fẹ́ kẹ́ ṣègbéyàwó. Ẹ ṣègbéyàwó kẹ́ pé gbogbo wa. Àtọ̀tún àtòsì ẹ bẹ́ everybody ṣe bọ̀dá Láre. Ẹ má bá Iyabo Ojo jà. Ẹ jẹ́ kí ìṣẹ̀dá yín máa bàjà lọ. Tẹ́ bá ní kẹ́ ẹ bàjà, á waste yín on time.
ẹni nǹkan tó ṣe fáwọn Naira Marley àwọn káàbọ̀ sórí ìkànnì tí ẹbí tó tó ẹlẹgbẹ́ mi a sì máa lẹ́ẹ̀fún anybody bá pè as a matter of fact ẹ jẹ́ ẹ lọ ní special number tó jẹ́ pé àwọn olùrànlọ́wọ́ yín jẹ́ ní wílì tí ò ṣe àwọn ìyá òfò àwọn ìyá àbàwọn jẹ́ pẹ́ẹ́ rẹ̀ òtútù jáde àwọn àṣírí tí àwọn olùrànlọ́wọ́ yín jẹ́ ní láwọn fídíò yìí obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ńlá bó bá dẹ̀ ṣe bó bá ṣe ṣe ìrànlọ́wọ́ Bọ̀dá Lanre kò sí iye táwọn èèyàn lè fún Bọ̀dá Lanre ẹjọ́ ẹ má fi jẹun pẹ̀lú situation yín mo fẹ́ kẹ́ ẹ pé ibi mọ́nú gbogbo tó bá fún yín mo fẹ́ kẹ́ ẹ reinvest ẹ fẹ́ bẹ̀rẹ̀ farming ni o ẹ fẹ́ bẹ̀rẹ̀ transportations ni o ẹ fẹ́ bẹ̀rẹ̀ importations ni o èyí náà fẹ́ máa tajà bíi titi wa ni o ẹ lè kọjá yín sínú mọ́tò yín everybody ló mọ situation yín ó ti yẹn Bọ̀dá Lanre lọ wá ìyàwó fẹ́ ní kíákíá ẹ sábọ́ọ̀dù tẹ́ ẹ jọ sọ̀rọ̀ ṣe rántí pé ẹ sábọ́ọ̀dù ṣé ilẹ̀ gbé wọlé àbọ̀ ló gbé ẹ sábọ́ọ̀dù ló gbé yín wọlé Bọ̀dá Lanre ìyàlónú ló jẹ́ fún mi pé ẹ sábọ́ọ̀dù pẹ̀lú ẹni tó ràn yín lẹ́wọ̀n ẹ̀rù èèyàn bà mí Bọ̀dá Lanre tẹ́ ẹ bá níyàwó nílé ó ṣeé ṣe kí ewu yẹn ré kọjá lórí yín ẹ fẹ́ gbọ́ludé nígbà tó lọ́n sọ pásìkò ti tó ọludé tẹ́ ẹ fẹ́ gbà obìnrin tẹ́ ẹ ń sá fún ṣẹ́rí páwọn náà padà fi yẹn pamọ́ fọdún márùn. ẹ káàbọ̀ ẹ lọ wá ìyàwó fẹ́ but let that be the first thing you do lọ́jọ́ tó bá ń dùn ẹjọ́ wà lọ́jọ́ tó bá tún dùn tẹ bá tètè lọ fẹ́ obìnrin trauma yẹn máa tètè lọ gbogbo rẹ̀ lè bí pa wọn yẹn táwọn èèyàn kan bá gbé àgbo yín lẹ́yìn tó bá fún yín ní ìkọ̀kọ̀ ẹ bá gbé wọn lẹ́lẹ́kejì wọn nígbà tó yín mọ́kànlá and you are a grown up man you are not a toddler so don't expect someone will be feeding you for the rest of your life no and that is why you need a good woman by your side gbogbo tó wọ́n yẹn bá ṣe ń wọlé a woman that can utilize the money obìnrin tó níṣẹ́ lọ́wọ́ obìnrin tí ò mọ social media lò ní òun ẹ má lọ fẹ́ obìnrin nínú kìíní òun obìnrin tí ò mọ social media lò. So Bọ̀dá Lanre we have a lot mo ti gbọ́ amen. Mo ti gbọ́ o mo bọ̀ ẹ̀yẹ èèyàn mi mo bọ̀ mo ń bọ̀ Iyabo kò sí nǹkan kan tó fẹ́ sọ fún wa kò sí nǹkan kan tó lè fi distract kéèsì Ìjẹ̀ṣà kò sí nǹkan kan tó lè fi káàbọ̀ sórí ìkànnì tí fídíò tó ẹlẹgbẹ́ mi a sì máa lẹ́ẹ̀fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa ẹ bá wa like ẹ subscribe ẹ share ẹ dẹ̀ comment so that ẹ lè máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì nínú fídíò tí mo ní fẹ́ play fún yín àwọn àṣírí pẹ́ẹ́rẹ́ òtútù jáde àwọn àṣírí tí olójú ọ̀nà bá sọ pé ẹ̀sìn ṣìkù tí Ìjẹ̀ṣà bá fẹ́ ṣe akọ̀lẹ̀ gbá ní ìwọ̀n kì í ṣe ọmọdé mọ́nà ọ̀nà bá sọ pé ẹ̀sìn ṣìkù tí Bọ̀dá Lanre fẹ́ ṣe á lọ ṣẹ̀sìn ẹ̀ destiny ní gbogbo nǹkan destiny ní gbogbo nǹkan mi ìṣáà tó wọn lọ́jọ́ orí wọ́n ń pe bọ̀bọ́ kan ní kí lórúkọ ọ̀bọ́ iná Austin Emmanuel ńgbà tán ti Austin Emmanuel ńgbà tí wọ́n ti títí tó dé ara ògiri tí Austin Emmanuel kọjú ìjà sí wọn ṣé wọ́n gbélé ṣé wọ́n gbọ́ Austin Emmanuel lẹ̀ wọ́n gbélé Ìyábọ̀ Òjó náà máa wọn tó ń lọ bá Ìyábọ̀ Òjó máa wọn tó ń lọ bá she go soon show Okurakimu face to cover up Ijesha news
they wan screenshot again go post for blog àwọn olóṣè olódo ẹ̀yin náà ti rí kí n sọ fún Mr. Lawal ó jẹ bọ̀bọ̀ kan ní 300,000. káàbọ̀ sórí ìkànnì ẹgbà station lọ lẹ́ẹ̀fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu ẹgbà station lọ bá like subscribe kẹ share. ṣé èmi ni máa sọ 300,000 tí Mr. Lawal jẹyàn nílọrin àbí Mr. Lawal ló máa padà sọ àwọn àṣírí pẹ́ẹ́pẹ́ rẹ̀ ló tútù tó jáde jẹ yín lórí social media. ọlọ́run fídíò yìí obìnrin ló jáde tó sọ ọ̀rọ̀ ìjà jẹ yín lówó lójú ayé ọ̀rọ̀ ńlá ni mẹ́ra ká fi ọ̀rọ̀ ọmọ làbàkẹ́ olódodo nobody she no fit sell níbo ló ti fẹ́ ta ẹni táyé ẹ̀ tí Sodiq Shina make we dey expect adoto she latest news ó máa wá nǹkan kan Baba Ijesha Bọ̀dáláre you can do it if I can do it you can do it. Iyabo ìyẹn kún àwa bó máa máa ṣe sí kiri ni a ló wá breaking news tó máa fi cover case Ìjẹ̀ṣà wọ́n á wá screenshot wọ́n á lọ post ẹ̀ sí blọ́ọ̀gì wọ́n fẹ́ fi yẹn cover Ìjẹ̀ṣà èyí mẹ́sọ̀ please I'm a professional electrician give me your èmi kẹ̀ èmi kí n lẹ́ni kẹ́ ẹ lọ sọ pé mo jẹ yín lówó èmi brọ́dà mi kẹ́ ẹ lọ ni mo jẹ yín lówó kẹ́ ẹ gbowó iṣẹ́ tán kẹ́ ẹ tún wá kúrò mọ́ mi pé mi mo jẹ yín lówó. Why is Iyabo jailing the people that rated about jailing? Àgbà táwọn èèyàn gbọ́ ẹ̀dọ́ wá gbọ́ náà ni màá forget say VDM no gree talk. Ẹ káàbọ̀ sórí no be say VDM no gree talk àbàtà o. lẹ́ẹ̀fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu àbùwá ẹ bá like subscribe kẹ share lásán lẹ rò pé wèrè ìsáàkì ìgbòsùn bọ́ sọ́ọ̀tì nínú fídíò tí mo ní mo fẹ́ play fún yín àwọn àṣírí pẹ́ẹ́pẹ́ rẹ̀ ló jáde àwọn àṣírí tí gbogbo ẹ lọ létò Baba Ijesha ní kó ṣàwàwọ̀ wọn má dà sí kí Baba Ijesha má sọ kò lè sọ gbèsè ayé yín lórí social media ó tán àwọn ọkọ tó ju eré ó tán ẹ má dà sí kọ́ má ní pẹ́ ń ṣe fracas so that because àwọn kan wà tán ṣì ń tẹ̀lé wọn àwọn yẹn ń sìn àti gégùn fún wọn pé àwọn náà máa sin ọmọ wọn wọ́n ṣì ń tẹ̀lé Iyabo Ojo you don't understand so mi ìfẹ́ kí Baba Ijesha gba ọ̀tá níbi kankan kó play neutral Baba Ijesha should meet in fact ẹ change orúkọ yín kò ní Baba Ijesha you need to change your identity ó yẹ yín ẹ fúnra yín lórúkọ mi kẹ̀dẹ̀ act normal ẹ act maturely ẹ act bí èèyàn gidi lọ́tẹ̀ yìí ẹ má wàá act bí ẹ rí i pé gbogbo àwọn olóṣèlú tẹ máa ń pa bíbẹ́ dé fún ṣe rí i pé gbogbo wọn ló padà lẹ́yìn Baba Ijesha àwọn ọ̀tá tó ràn yín lẹ́wọ̀n ẹ mọ̀ pé betray wa ẹ tún lọ kó happy birthday fún thinking pé wọ́n máa fi yín lẹ̀ is enough for you to be wise for the rest of your life Bọ̀dáláre pé your enemy is your enemy your enemy can never be your friend Bọ̀dáláre ẹni tó bá target yín kó fẹ́ gbé yín ṣubú kò sí bá ń lọ̀rọ̀ tẹ́lẹ̀ àbẹ̀tẹ̀mọ́ kò sádùúrà tẹ́lẹ̀ gbà àfi tẹ́ bá ṣọ́ra. ẹ káàbọ̀ sórí ìkànnì olórí na today Mr. Lawal ó dẹmu ìgbà tí Ìjẹ̀ṣà ti jáde Ìjẹ̀ṣà ló mú Mr. Lawal lọ́wọ́ 300,000 naira nílọrin Ìjẹ̀ṣà ní àwọn àṣírí pẹ́ẹ́pẹ́ rẹ̀ ló tútù jáde Ìjẹ̀ṣà ti jáde ọjọ́ tí Ìjẹ̀ṣà jáde ní Mr. Lawal ló lọ jẹ gbèsè 300,000 nílọrin. ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ejò ẹ jẹ́ ká wo fídíò yìí. Iyabo jáde síta gbójú wa gbójú ṣé Iyabo tó dáná sun ṣíà nítorí court case wa tí mo win tó sáì lọ dáná Iyabo wa jẹ burúkú ìyà ìlọkọ gòpè homage
ajaga níjọ don leave Iyabo yín ò tiẹ̀ kémi gbókémi.